pẹ̀lú gbólóhùn ọpẹ́ ni ìmáàmù Abdulhadi Olúgbàmí tí í ṣe ìmáàmù ìlú Ìṣẹ̀dẹ̀ ṣe sàmì sí ayẹyẹ ọdún èyí tí ń ṣe ọdún iléyá tí ó wáyé ní ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2026. ẹsẹ̀ kò gbèrò lásìkò tí ìmáàmù ọ̀hún tí ó ń fi gbogbo mùsùlùmí tí wọ́n fi ń kírun nílùú Ìṣẹ̀dẹ̀ lẹ́yìn tí wọ́n parí ìrun ọ̀hún wọ́n lórí ọ̀fẹ́ láti súnmọ́ àwọn ìjọ mùsùlùmí tí ó wà nílùú Ìṣẹ̀dẹ̀ ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tó wá kírun lẹ́yìn ìmáàmù Abdulhadi Olúgbàmí láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. bákan náà ni wọ́n rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú náà láti dúró ti ìsìláàmù gẹ́gẹ́ bí ẹ̀sìn eléyìí tí wọ́n bí wọn sí ìlànà rẹ̀. ẹgbẹ́lá yìí ọ̀rọ̀ tí imam Abdulhadi Olúgbàmí tí wọ́n ṣe lẹ́yìn tí wọ́n parí ìrun náà tán. alhamdulilayi lórí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà ni a jáde ńlé láti wá kí ìrun ìdí nílùú wa ìlú Ìṣẹ̀dẹ̀ ẹ̀rí kí Ọlọ́run kó gbà lẹ́sìn ní ọ̀dọ̀ wa. bẹ́ẹ̀ ti sọ orí bẹ́ẹ̀ náà lóòótọ́ àmọ́gbà tí a ti rán wa létí náà nísìn gbogbo wa náà ní ká ti mọ̀ pé ó fẹ́ di ṣíṣe náà nìyẹn ọdún ògo lọ́dọ̀ Ọlọ́run. mo kí gbogbo wa náà níbikíbi tá a wà pé a kó ewu ọdún títì ní o. mo wá dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwa tá a wá àti gbogbo àwa tá a fẹ́ wá náà tí ààyè ò sí pé tó bá ti di ẹ̀mí gbogbo wa náà wọ́n ní ilé náà ní kíni o òun ni àbọ̀sími oko gbogbo wa náà ẹ má jẹ́ á gbàgbé ìpìlẹ̀ wa o. ẹlòmíì ìjọ ọdún yìí nìkan náà ló láǹfààní àti wọ̀lúwá ìyẹn náà sì hàn pé láti má jẹ́ kórípa àwọn bàbá náà ó parẹ́ nìyẹn Ọlọ́run ó dúró ti ẹnì kankan wa. bàbá wa ń ṣe bẹ́ẹ̀ á lè fi máa kọ́ àwọn ọmọ wa náà tí ń bọ̀ ní ọjọ́ iwájú gbogbo ẹ má jẹ́ á gbàgbé ìlú wa ìlú Ìṣẹ̀dẹ̀ Ọlọ́run ó pẹ̀lú ẹnì kankan wa. Ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ẹran tá à ń pa àkọ́kọ́ náà kì í ṣe ẹran kan pé a fẹ́ jẹran a fẹ́ dábẹ̀ ìyẹn nìkan kọ́ la torí ẹ̀ pẹran léyà o odidi ìjọsìn kan ni tó já sí pé tó bá dàlí kìámọ̀ ẹlòmíì tó lówó ẹran léyà tí ò pa yóò mọ̀ wá ṣàbámọ̀ lára àǹfààní tí ipa tí ẹran tá à ń pa yẹn náà yóò kó fún ọmọ ìdá èèyàn láyé àti ní gbangba àlìkìyámà. bákan náà bá pẹran èyí tán tá a fi ṣe ìbádà tán Ọlọ́run ò pé ká lọ sọ sókè àìtàn á jẹ ń bẹ̀ á sì ṣe sàrà ń bẹ̀ á sì tún fún àwọn ẹni tí wọ́n wà nítòsí wa náà tí wọ́n jẹ́ aláìní táṣìírí tí wọ́n ò bò tó á tún fún àwọn náà ń bẹ̀. ìyẹn túmọ̀ sí pé gbogbo wa tá a jọ jẹ́ mùsùlùmí àtolówó àti tálíkà lónú ọdún báyìí a gbọ́dọ̀ jọ wà nínú ìdùnnú tí kò ní sí ẹnìkan tí ó mọ̀ ronú pé Ọlọ́run ò ṣoore fóun. àdúrà tá a ti ń ṣe náà la máa ṣe gbogbo àwọn ọmọ wa tí wọ́n wà lókèrè Ọlọ́run jẹ́ kí wọ́n kéré oko délé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba Ọlọ́run mọ bàbí iṣẹ́ wọn jẹ́ àwa tá à ń gbé nílùú náà Ọlọ́run mọ fara ni wa gbogbo wa àyíká ọ̀nà tí ẹnìkankan wa ń tọ̀ tá a fi ń ráìsìkì Ọlọ́run mọ dínà mọ́ wa àwa bẹ Ọlọ́run ọba ẹ̀sìn Ìsìlámù kọ́lọ́run kó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn jù báyìí lọ kọ́lọ́run kó fi rọ̀ wá lọ́rùn jù báyìí lọ wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. wọ́n dún bú ẹran gbogbo mùsùlùmí tó wà ń bẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo àwọn tí ó jẹ́ olùkópa láti ibi gbogbo wá sí mọ́sálásí ìlú Ìṣẹ̀dẹ̀ fún ọdún iléyá. Kásùmù Ṣùnà ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Abudu Ọláníjà ló kó ìròyìn náà jọ. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.